Ta ni mí? Ta ni mí? Ta ni mí? Orúkọ mi ni Mary Ọmọlójú ọmọ Sunday, èyí tí gbogbo èèyàn mọ̀ sí Ìyáwòsí. Mo jáde ní iléèwé gíga University of Nigeria, Nsukka, níbi tí mo ti kẹ́kọ̀ọ́ gboyè nípa ètò òṣèlú, ìyẹn tí àwọn olóyìnbó ń pè ní Political Science. Mo jẹ́ aṣàkọọ́lẹ̀ ìmọ̀ tuntun. Mo jẹ́ ayàwòrán pẹ̀lú ẹ̀rọ alágbèéká ìgbàlódé. Mo jẹ́ olóòtú àti atukọ̀ ètò ní èdè Yorùbá. Olùkọ́ èdè Yorùbá ni mí àti aṣojú adarí àwọn ẹ̀rọ aládàgbà. Mo máa ń ṣẹ̀dá àkọọ́lẹ̀ tuntun nípa ẹ̀kọ́, ìgbé ayé, ìdẹ́rìn-ín-pòṣónú àti àṣà, pàápàá jùlọ àwọn ohun tí ó bá lè gbé àṣà wa lárugẹ, èdè wa àti ọgbọ́n inú. Ṣé kí n sọ wípé Yorùbá ni oríran mi? Mo kàn ní ààyò ọkàn fún ni. Ìgbóhùnsáfẹ́fẹ́ ní èdè Yorùbá ó ti ràn mí lọ́wọ́ láti ṣe èdè Yorùbá lọ́jọ̀. Ó tún ti mú kí gbogbo àwọn èrò inú mi kí ó ṣe ń gbọ́, kí ó sì yé àwọn ènìyàn, pàápàá jùlọ kó sì jẹ́ gbòógì. Kódà gẹ́gẹ́ bí olùkọ́ èdè Yorùbá, inú mi a máa dùn nígbà tí àwọn ènìyàn bá ń fi ìgboyà ń sọ èdè wọn. Tí wọ́n fi ìgboyà ń sọ èdè Yorùbá, tí wọ́n sì tún ń so pọ̀ mọ́ àṣà. Kíkọ́ èdè Yorùbá òun ni kíkọ́ ni bí a ṣe jẹ́ gan-an. Mo bẹ̀rẹ̀ ìgbóhùnsáfẹ́fẹ́ ní àkókò COVID-19, ìyẹn àjàkálẹ̀ àrùn tó gbalé tó gba oko. Pẹ̀lú ẹ̀rọ alágbèéká mi ní àkókò náà ni mo bẹ̀rẹ̀ sí ń ṣẹ̀dá àwọn ohun tó ń pani lẹ́rìn-ín, bíi ká ṣe ìkíni fún ọjọ́ ìbí ní ọ̀nà tí ó yàtọ̀. Mo lè wọ aṣọ tí mo máa wọ̀ ó lè jọ eléyìí tó máa pani lẹ́rìn-ín. Mo ń ṣe fọ́nrán lóríṣiríṣi fún àwọn ènìyàn fún ayẹyẹ ọjọ́ ìbí wọn, tí wọ́n sì ń fún mi ní owó díẹ̀díẹ̀ bíi Ẹgbẹ̀rún kan, Ẹgbẹ̀rún 5, Ẹgbẹ̀rún 3 nígbà yẹn, tí inú mi sì máa ń dùn wípé ẹ̀bùn tí mo ní ó la ọ̀nà fún mi ní àkókò COVID-19 yìí. Àsìkò yìí gan-an ni ó fún mi láǹfààní láti ṣàwárí ara mi àti ẹ̀bùn tí mo ní. Mo rí wípé mo lè kéwì ní èdè Yorùbá dáadáa. Wípé mo ní ẹ̀bùn ewì yìí ó mú inú mi dùn lọ́pọ̀lọpọ̀. Ní àkókò agùnbánirọ̀ mi, mo ṣe yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ kékeré kan sí inú yàrá mi, bó tilẹ̀ jẹ́ pé ìyàrá kan ni mò ń gbé. Nígbà yìí gan-an ni mo ṣẹ̀ wá mú ọgbọ́n inú náà jáde gẹ́gẹ́ bí iṣẹ́ lẹ́yìn tí mo parí agùnbánirọ̀ mi. Mo padà wá pàdé orúkọ náà tí mo fi pe orúkọ ètò mi, Ohun tí mo là kọjá. Ìyá mi jẹ́ ẹni àkọ́kọ́ tí ó máa ń gbárùkù tì mí, tí ó sì máa ń jẹ́ kí inú mi dùn wípé mo nígbàgbọ́ nínú ẹ̀bùn tí Ọlọ́run fún mi. Nítorí pé tí ìyá mi bá ti lọ sí ọjà ní àìmọye ìgbà, tí wọ́n bá rí ẹ̀gbà ọrùn tàbí tọwọ́, tí wọ́n sì rí àwọn nǹkan tí mo lè fi ṣiṣẹ́ mi tó lè mú mi tayọ, wọ́n máa bá mi rà á. Báyìí sì ni ètò náà ṣe bẹ̀rẹ̀ sí ní wá sí ìmúṣẹ. Mo sọ ọ́ ní ohun tí mo là kọjá láti rán àwọn ènìyàn létí wípé kò sí bí ohun tí wọ́n bá lè máa là kọjá ṣe burú tó, ìgbà títí wọn àti àkókò títí wọn náà yóò dé. Ilé ayé ẹ̀dá ó lè fà, àmọ́ ohun gbogbo ni àkókò wà fún. Ẹ jẹ́ ká máa rántí wípé ìlàkọjá olúkálukú a máa kọ́ni lọ́gbọ́n ni. Ẹ mọ́ sì jẹ́ ká wá jókòó tẹ́tẹ́rẹ́ lórí ìlàkọjá wa, nítorí pé àwọn olówó tá à ń rí yìí, àwọn náà ń la nǹkan kan kọjá tí wọn ò lè báni sọ. Yorùbá tilẹ̀ sọ wípé gbogbo aláǹgbá ló danú délẹ̀, a ò mẹ́lẹ̀ tí ló ń ro nínú gbogbo wọn.
ohunkóhun tí a bá ń là kọjá, ẹ má jẹ́ ká rò pé ilé ayé ti pin tàbí Ọlọ́run ò nífẹ̀ẹ́ wa o. Ètò yìí wà fún àwọn ìyá àti bàbá, ọmọdé àti àgbàlagbà, oníṣòwò àti alákọ̀wé tí wọ́n ní ìrírí kan tàbí èkejì tí wọ́n fẹ́ fi gba àwọn ènìyàn níyànjú, tàbí oníṣẹ́ ọwọ́ tí oníṣẹ́ kan tí ò ń ṣe tí o sì ní ìlàkọjá lórí rẹ̀ tí ó sì mọ yege tí o fẹ́ nímọ̀ràn lé lórí. Ìwọ náà lè kàn sí mi lónìí láti jẹ́ ọ̀kan lára àwọn àlejò wa. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ gbárùkù tì mí ní ọdún 2026 yìí nípa wíwo àwọn fọ́nrán mi tí mo bá jù sórí ẹ̀rọ alátagbà mi, wíwò, fífẹ́ràn rẹ̀ àbí sísọ̀rọ̀ sí abala àríwísí, pàápàá jùlọ fífi fọ́nrán náà ránṣẹ́ sí ẹnìkan tàbí ẹnìkejì. Ìgbàgbọ́ yín nínú ìrìn àjò mi fi iyebíye sínú ọkàn mi. Ẹ tún lè gbárùkù tì mí nípa pípè mí fún ìkíni fún ayẹyẹ ọjọ́ ìbí yín, kíkọ́ni ní èdè Yorùbá, yíya àwòrán pẹ̀lú ẹ̀rọ alágbèéká tàbí bíbánimójútó ẹ̀rọ alátagbà ẹni. Gbogbo ọ̀nà tí ẹ bá gbà láti gbárùkù tì mí yóò fi okun fún ìrìn àjò mi, yóò sì tún mú kí àlá mi ó wá sí ìmúṣẹ. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ ṣé gan ni o. Mo fi àsìkò yín dúpẹ́ lọ́wọ́ yín gan ní pé gbogbo ibi tí ẹ ti ń rówó, tẹ́ ẹ ti ń ra data, tẹ́ fi ń wọlé sórí ìkànnì mi Facebook mi, àgbà náà ní wo bì lọ́la Elédùmarè. Fún ẹ̀yin tí ẹ tún fẹ́ darapọ̀ mọ́ mi ní ọdún 2026, ẹ mọ́ gbàgbé láti follow mi. Á dáa fún yín o, ẹ ní bó níṣẹ́ ṣe, ẹ jèrè àwọn ọmọ yín náà. Ẹ ṣé gan ni o.